Ọlọ́run mọ̀ pé mi ò fẹ́ wọnú ọ̀rọ̀ lọ bá kàfílà àmọ́ kàfílà wo bí àwa ò pé kí akólólò mọ́ kí bàbá oníbàbá kó mọ̀ ti mẹ́nu dọ́dọ̀ bàbá tiwa làwa ń sọ kẹrù mara rẹ̀ lẹ́rú ẹ jẹ́ kí wọ́fà ó mara rẹ̀ pé yíwọ̀fà lòun àní kí jóyè kankan mọ̀ múra kó ń fẹ́ mọ̀ ṣe bí ọba pé ewu yẹn náà ò bá tiẹ̀ wá yó ni ewu iyán tá a jẹ lánàá tá a wá fẹ́ wú lénìí bí ò bá wá yó ẹni tó fẹ́ jẹ kan galutu gangan rẹ̀ ó yẹ kó báyẹn lẹ́rù Kàfílátù Kaola á má gbà lẹ́gbọ̀n ni bí ò bá níbẹ̀ yín èèyàn ò tẹ̀ bíbàdí ò wọ́ ó yẹ kó ọmọ kékeré ó mẹni tó tó bàbá kókó bá tó kó tẹ́pọ̀n awọ rẹ̀ ò yújura wọn lọ ṣe a rí pé ògúlùntú ó ti bọ́ sínú omi báyìí ara rọ̀ ògúlùntú bọ́nú omi ara rọ̀ o àwọn oníkísìgìdì ó má ṣeré àṣejù àmọ́ sìgìdì tó bá ti fẹ́ tẹ́ ni kó ní kí wọ́n gbóhùn lodò lọ́wẹ̀ ẹ ti rí pé kò sẹ́ẹ̀rí kò sọ̀rọ̀ á ti pariwo rẹ̀ ibi tí wọ́n fẹ́ fi trẹ́ àti lọ kọlu Ẹ̀mí Adébárí Ọ̀kanlọ́mọ nìyẹn wọ́n á ní irọ́ ló ń pa ẹ sọ program ẹyọ kan tí Ẹ̀mí àṣe tọ́kanlọ́mọ ṣe tẹ́ ẹ̀ ní ẹ̀rí gidi wọ́n mọ̀ gbé sí screen báyìí ni èyí tó bá jẹ́ voice ẹ̀ mọ̀ gbọ́ káàkiri ni àmọ́ ọ̀nà àti kó bá òdodo àwọn gèfèrí Mẹ́kà táwọn náà ń wí fànàbí nìyẹn pé gbogbo tànàbí gbé dání wọn ní irọ́ ni àmọ́ kò sẹ́rí kò sọ̀rọ̀ lèmi tí mo challenge umuli fìtínà tí Ìbàdàn ẹlẹ́nu wo nígbà tí mọ́tò tẹ pure water mọ́lẹ̀ ẹ rí pé ìgbà tó jáde kò lè debunking tí mo sọ fún pé kó wá sọ a ní bàbá Istijaba bàbá Mariam Jubril tá a gbé fídíò rẹ̀ jáde tẹ́ rí inú òtẹ́ẹ̀lì ló ti ṣẹlẹ̀ obìnrin tó mú Jubril lọ bá Kaola onítìjú Kaola ẹni tí Kaola jù lọ ni tí Jubril sì jẹ́ ọmọọṣẹ́ fóun tí mo fẹ́ try láti state ni pé kẹ́rí bí sánmọ̀ ṣe jìnnà sílẹ̀ sí òun ló tún ti ọ̀rọ̀ bàbá Istijaba bọ̀ o bó sì ṣe tìbọ̀ àwòtún yẹn ìrànà rẹ̀ bàbá Istijaba tó ní kò fẹ́ yàwó mọ́ ó lóun lòun tún bẹ́ẹ̀ pé kó lọ fẹ́ yàwó ẹ ti rí bẹ́ẹ̀ tí Kaola ò bá lóyàn kéèyàn ó godó yóò lòlò tí ó godó tí wọ́n wá data pólìbò tó bá lóyàn títí ẹni tó mú lọ bá márìndọ̀tí ẹjẹ́ máa pọ̀ obìnrin yẹn ní márìndọ̀tí torí òun tún fàìn ju Kaola lọ ní àìmọye ọ̀nà ọmọọṣẹ́ rẹ̀ ló mú lọ bá Kaola lóòtẹ́ẹ̀lì pé ẹjẹ́ yẹn excuse yín alájà ìgbà tó jẹ́ pọ́rọ̀ lẹ́lẹ́ fẹ́ bá sọ ìgbà tó fi jáde ìgbà tí ó wọlé wọ́n ti gba pátá nídìí alájà wọ́n ti gba pátá nídìí Kaola Jubril ti kẹ́pọ̀n bò wà ṣe bẹ́ẹ̀ gbọ́n tábúrò rẹ̀ wí Ṣèkíyù Ṣítù ọ̀tọ̀ lèyí tí Ṣèkíyù Ṣítù tún sọ pé lọ ṣe l'Ábùjá o ó ní wọ́n wá gbé kámẹ́rà sí báyìí wọ́n wá sọ pé máa la bí mo ṣe ń wí máa la àsákàrí nílá o Kaola máa la bí mo ṣe ń sọ máa la bí mo ṣe ń ta piano àkọ́kọ́ náà kí n tó ṣépè ní ìgbà tó lọ ṣe lánàá pẹ̀lú ọkùnrin míì lọ́ndà rúfù ọkùnrin ọkọ ẹ̀ tó fẹ́ nígbà tó lọ ṣe lánàá pẹ̀lú ọkùnrin míì tí ọkùnrin míì yẹn wá ń ya fídíò ẹ̀ lọ́wọ́ ibi tó ti ń ṣọ́ọ̀ṣì ẹ̀yin èèyàn ṣe ń gbọ́ mi ṣá ó lọ́kàn lé Kaola lọ́kàn lé ó wá ń ṣọ́ọ̀ṣì pẹ̀lú ọkùnrin míì kí ni ẹ wá dùn mọ́ débi pé Kaola wá mú àtàpàkò ọkùnrin yẹn ó gbé sẹ́nu tó bá wá mọ́ tó bá dámọ́ tó pè àtàpàkò jẹ́ tún dápè Babangida tó bá wá ní kò wá yí ẹ fásí àlù aláàsíkè inkuntum láta alámúnù Alhaja Kaola wá ti àtàpàkò yẹn bú ẹnu ó wá ń jẹ́ bí ó wá gbé sẹ́nu àtàpàkò Alhaja Kaola ó wá gbé sẹ́nu ìyẹn ó wá ká Alhaja Kaola aládé bíi pé Alhaja Kaola ni wọ́n gbàgbé ìyẹn wá mú fóònù báyìí ìyẹn wá fídíò pé Balaja Kaola Balaja Kaola ṣe ń jẹ àtàpàkò tó gbé sẹ́nu ọkùnrin wá gbé kámẹ́rà wọn fídíò báyìí ó yá máa jẹ́ bí mo ṣe ń kọrin máa gbá bí mo ṣe ń ta piano máa gbá ìyẹn wá mú fóònù dání báyìí. ṣe bẹ́ẹ̀ gbọ́n tábúrò rẹ̀ wí Ṣèkíyù Ṣítù ọ̀tọ̀ lèyí tí Ṣèkíyù Ṣítù tún sọ pé lọ ṣe l'Ábùjá o ó ní wọ́n wá gbé kámẹ́rà sí báyìí wọ́n wá sọ pé máa
máa la bí mo ṣe ń wí, máa la àsákàrí nílá o, Kaola máa la bí mo ṣe ń sọ, máa la bí mo ṣe ń ta piano. Kaola jẹ́ òlọ́wà ṣe yìí dà tó yẹ kó jáde, ìjáde tó tiẹ̀ jáde, mo rò pé jáde pọ̀ fẹ́ túbá pé ohun tí Kakaki sọ o, òótọ́ ni mo lọ ṣe sìná o, àmọ́ mo kó jẹ́ pé mi ò ṣe sìná, mo kó jẹ. Ọlọ́run wá dáríjì mí, ẹ̀yin èèyàn ẹ̀yin náà dáríjì mí. Àgbàfà ti ṣe, àgbàfà tó tún jẹ́ àlìkálí tí ń dájọ́ ẹ̀sìn, wọ́n ti ṣe páwọn kó jẹ. Táwa ní ìwọ Muhammadu Rufai tí ò bá ti sẹ́rí kò sọ̀rọ̀ ni. Bàbá Istijaba tí ò fẹ́ yàwó mọ́, tá a bá sì ní parọ́ nínú pọmọpọmọ ọ̀gá làbúkè. Kaola ń tọ́jú ọkùnrin, bàbá ní pa irọ́ o, gbogbo ntọ́ ẹ bá fẹ́ jẹ lẹ́ẹ̀ jẹ o, kọ́ ló fọ̀run kẹ́ pa rẹ̀. Ìyá yẹn gbìyànjú lórí pé à ń lọ ra ìgbín, à ń ra ẹran, à ń ra pọ̀nmọ́, bí ó ṣe bọ́ ọkùnrin yónú. Amẹ́nu ni wọ́n ti ń jẹ́, ìdí ni wọ́n ti pọ̀. Àdánfẹ́nu jẹun, àdánfẹ́nu pọ̀, àwọn ò jẹ́ tí wọ́n yóò dibí. Àmọ́ tí Kaola bá tẹ́ wọn sórí bẹ́ẹ̀dì tán, gbogbo tí wọ́n jẹ pátápátá ni wọ́n pọ̀. Sàráfà sọ bẹ́ẹ̀, a ní tí ò bá ti sẹ́rí àní sọ̀rọ̀ ńbẹ̀, kí la fẹ́ sọ fún? Àní tá a fẹ́ gbà ńbẹ̀. Sàráfà sọ bẹ́ẹ̀ pé kódà ìgbà táwọn tún wà ní Mẹ́kà, Kaola máa dóko bíi pé èèyàn ń lo paracetamol ni, 2 láàárọ̀ 2 lọ́sàn-án 2 lálẹ́. Sẹ́wọ̀n báwọn dókítà ó ṣe kọ́, wọ́n kọ́ 2, wọ́n fàlà sí, wọ́n kọ́ 2, wọ́n fàlà sí, wọ́n fi 2 parí rẹ̀, 2 láàárọ̀ 2 lọ́sàn-án 2 lálẹ́. Tí Kaola bá tó bá rí bùkátà rẹ̀ ti bíyá tó bá ti kan ọ̀rọ̀ oko, ìwọ à ń ṣe mí àwọn à ń gbà mí àti tí wàá fẹ́ mọ pẹ́ dú ìbọn ọba lọ́n tọ́jú ọkùnrin tó bọ́ wọn yóò bá tó bá di pé wọn nísinmi mọ́ àfi pa po lórí ìwọ nìkan, mélòó lára rẹ̀ ọ̀hún náà. Mo wá ìwọ náà dà. Sàráfà ní táwọn bá tún dé Mẹ́kà, alájà ò tún ṣe dìde lóru ni òun tún ti bá lórí òun pé alájà kí ló dé, sọ fẹ́ pa mí, tó bá sì mọ́kùnrin tó bá ní sọ fẹ́ pa mí, obìnrin lè mímọ̀ tí máa wí bẹ́ẹ̀. Pákẹ́ẹ̀tì kọ́ńdọ̀m gan 4 náà kó síbẹ̀, àwọn gan tún ti dínkù pé kẹ́ dín agbára yín kù, wọ́n ti sọ di 3. Ìgbẹ̀yàn bá wọn gúnyàn 2 láàárọ̀ 2 lọ́sàn-án 2 lálẹ́, tí Kaola tó tún gba 2 lóru, ẹ̀rí pé ti dọ̀fadósì paracetamol. Sàráfà ní tó ń bá tó bálajà lórí òun yá ni ẹ dákun ó mọ wá sí orí burúkú ṣe, yóò lọ wá yà burúkú. Ìyá wa Aisha nígbà tó bá fẹ́ súnmọ́ bàbá wa Ànábì wà gbà láàyè ni báyé bí ewúrẹ́ ní bá lè jẹun làásè bọ́ yóò má complain I complain o, èmi mo ní nǹkan mi, yóò bá tó mú Sàráfà gùn. Gbà Sàráfà rí pé ó ti lo àná òun, ó ti ń lò ní òun kó má ba ọ̀la rẹ̀ jẹ́, ló fi kẹ́rù sọ́kọ̀. Ṣé obìnrin máa tọ́jú ọkùnrin kọ́kùnrin ó sákù ń bẹ̀? Ẹ wo lọ́ọ̀yà Ọ̀kọlà, barista Ọ̀kọlà tó ṣẹlẹ̀ bíi bọ́ọ̀lù oníke yìí, ẹ rí pé lọ́ọ̀yà yóò ní làákàyè lórí. Ẹni tó ń fẹ́ lọ́wọ́lọ́wọ́ ní ìyẹn x ẹ̀ bí tí mo fẹ́ kálájà Kúdí ó ti kẹ́kọ̀ọ́ nìyẹn, báwọn olórí burúkú yìí ò ní nǹkan kan tí wọ́n fẹ́ ọ́fà wọn. Gbogbo àwọn asọ̀tẹ̀ àwọn afọ̀tẹ̀ báyé jẹ́ yìí. Kaola ní yin bàbá Istijaba kó tiẹ̀ tún wá pupa, irùngbọ̀n rẹ̀ tún wá pọ̀. Bàrí Alágúnmu sì gbẹ́nu tì, barista Ọ̀rànú Ẹkùn ọkọ̀ ọ̀fọ̀ ọkọ̀ nárun wọ́n gbẹ́nu tì. Ìyàwó tẹ́lẹ̀ fẹ́ ní yin x tó lóhùn òfẹ́ mọ́, bọ́ ẹbí léèrè wọn túká yóò lọ gbàǹbì gbà lọ́hùn ni, ọkọ̀ kan òkun kọ́ńbọ́ọ̀dù ní Kaola. A ní ẹbí léèrè, adìẹ ń yógun adìẹ ń pogún, kí ló má ládìí ẹgbẹ́ lọ sọ́jà pé òun fẹ́ tà á? Ọkọ Mariam àbúrò rẹ̀ ìjọ wo lẹ ṣe ìpínyàpẹ́ túká tó fi túkan bàbá Istijaba onírùngbọ̀n yẹ́wúkẹ́ olùdá olùfàìn báyìí onísìnà àgbàlagbà màdé ṣe wájú pátákì bí ìkúnlẹ̀ gbẹgbà. Ẹ rí pé táyìn náà bá wò ó, ẹ rí pé ó ti màgbà lẹ́gbọ̀n. Wọ́n bá tún bí ọ̀dà ni mo wí, tí wọ́n bá bí ọ̀dà tún yí ọwọ́ wá sọ́dọ̀ Akeugbagold. Èyí tó kù nínú ọ̀rọ̀ ọ̀ tún gbọ́. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti bá Kaola níwọ̀, ẹ ti bá Muhammadu níwọ̀ pé kó ṣe jẹ́jẹ́, agídí ọlọ́ta kò tó tọmọ ọlọ́, pátágán bá rorò ọmọ ọlọ́ ò kọ́ lọ́gbọ́n ni. Gbogbo Muhammadu sọnù gbogbo òṣìtọ́ ń ṣe, a ní yóò wá mọ kéjìkárù, yóò wá mọ bàbá mi àfáàní, bàbá mi àfáàní, wọ́n bí mi dáa ju Tàòfíkì lọ, wọ́n bí mi rẹ ju Tàòfíkì lọ, ilé tí wọ́n ti bí mi àfáàní, bàbá tó bí bàbá. A ní bàbá rẹ̀ ajẹ́ pé wọ́n tún bí ọ̀dà àjà ní Muhammad lọ nìyẹn, torí bàbá Ànábì ò kéwú, bàbá tó bí bàbá Ànábì ò kéwú.
kí wá lọ́lọ́run fún wa fi ń ròyìn ànábì dòní ju gbogbo ẹ̀dá ayé tí ẹ̀yin tẹ́lẹ̀ kéwú àbẹ́yìn tẹ́lẹ̀ jẹ́yàn lọ. Ọlọ́run tó wá sàá lẹ́sà. Ó ti sọ tálífù bá ga jòpó náà lọ bàbá ànábì ó gbẹ̀gbẹ́ rẹ̀ kọjá ni torí kò mọ̀. Àní tí kàfílà fi ń yé wa nu àní wọ́n bí òun dá àmọ́ tó fi wọ́n alábùkù bàbá aláṣejù bàbá àṣetẹ́ ọ̀ní bẹ́gbẹ́ pé ọmọ tinú gbèsè ọmọ bọ́ sínú gbèsè ni àfi tó bá lọ tú gbogbo irọ́ àtètékété tó ń hun nípa ọmọ Akeugberu nípa bàbá Akeugbagold yẹlẹ́yìn òróró èèyàn yẹ̀yẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ wá ń pè mí ẹ̀yin tẹ́ ń fi òun ránṣẹ́ sí mi pé Kakaki dákun bàbá wa yọ ti bàbá wa ìmáàmù Ògbómọ̀ṣọ́ kú o. Ẹ rí pé mo tún rán padà sí ìmáàmù Ògbómọ̀ṣọ́ pé kẹ́ kìlọ̀ fún ìmáàmù tí kàfílà bá ti ń fi ọ̀rọ̀ wọn bọ inú ọ̀rọ̀ tẹ̀tẹ̀ tí ò bá ti fẹ́ tẹ́ láwùjọ ẹ̀fọ́ kó yẹra féwékéwé kí wọ́n pe kàfílà kó yọ ọ̀rọ̀ wọn kúrò nínú ọ̀rọ̀ ẹ kó tàwọn olórí burúkú èèyàn tó kù sí tóra mọ̀ wọ́n àmọ́ wọ́n gbogbo nǹkan pé ẹ̀nà sùúrù sí gbogbo nǹkan kọ́ lágbára sùúrù ká n tó bá gba gidi ẹjẹ́ afagidi ṣe n tó bá fi gba pẹ̀lẹ́ ẹjẹ́ àna pẹ̀lẹ́ ṣe n tó bá gba gidi tá a bá na sùúrù sí kò ní í ṣe é ṣe. ìbẹ́ rí pé ya Muhammad ṣe bó ti ṣe jẹ́jẹ́ kàfílà ṣe nọ́mà kọ́ lè bá gún ọmọ ni àwọn onígbà ànígbà kọ́ fẹ́ fún ẹnu ẹ̀tẹ́ ẹnu ẹ̀gàn tó lórí burúkú ṣe kí ìṣítù ní tíṣà kí ìṣítù náà ṣe lélẹ́yìí o. Bàbá Akeugbagold ló gbà sílé tí wọ́n ń tọ́jú rẹ̀ jíjẹ mímu rẹ̀ epo bàbá yóò bí ata bàbá yóò bí yọ̀ wọ́n bí. Ìgbà tí wọ́n ti rí pé sẹ́ kí ìṣítù ti ń gba ọ̀nà míì yàtọ̀ sí nǹkan tí wọ́n là kalẹ̀ gbogbo ọ̀nà tí wọ́n là fún kò lè jáwó. Ó ṣe prógráàmù lọ́wọ́ ńjọ́ náà ni. Lóní bàbá Akeugbagold alábòsí ni yóò àfáà ìmúra náà alábòsí ni yóò ló bẹ̀rẹ̀ sí gbé wọn ṣépè látàrí pé wọ́n ń pè ọ́ pé gbogbo ọ̀nà tó ń rìn kò í ṣe ọ̀nà ọ̀ ti mẹ́nu bá bi tí ò yẹ kọ́ mẹ́nu bá tí bàbá yìí ṣe òjò bẹ́ẹ̀ lọ o tẹ́ bá gbọ́ gbogbo nǹkan tí Sekiu Shittu sọ pátápátá ibi tó ti wá lọ tí ìgbín rẹ̀ ti fẹnu kó èpẹ̀ nínú Zone 2 ni ibẹ̀ náà ti ní wá dọ̀bálẹ̀ fún bàbá yìí tó rọ̀ ṣẹ̀wọ̀n ẹ̀rọ àkùnṣe èèyàn máa jàre kó tún lọ dọ̀bálẹ̀ wọ́n ń ba Akeugbagold lórúkọ jẹ́ ní o Sekiu Shittu dọ̀bálẹ̀ obìnrin atẹ̀yìntọ́ tó gbẹ́sẹ̀ lé lórí níwájú bàbá Akeugbagold ọmọ Akeugbairú ọmọ afi wàhálà tọrẹ ọmọ ayé balùwẹ̀ tí sokoto bàbá tó yẹ balùwẹ̀ tí hoho Akeugbagold. Àwọn ní kàfílà náà tó wá bẹ̀rẹ̀ tiẹ̀ kó lọ rè mú jàlábíà ọmọ kéwú tó kéré jù ní gbogbo ilé kéwú lónìí kò sẹ́ni tẹ́lẹ̀ náwó jàlábíà sí pé ń gbà tẹ̀tẹ̀ òpópó Akeugbagold ti lómi lẹ̀ kó tó dìgbà òjò. báwo Sekiu ṣe wá ń pa irọ́ èmi Kakaki ẹni Ọlọ́run èmi ni mo sọ Sekiu nírọ́ la bí bàbá dámọ̀ èmi ni mo sọ nílùú wa ní kọ́ńtírì tí mo wà ń bí báyìí màláìka làwọ́ wá ṣeré mo wá mú fídíò Sekiu Shittu níbi tó ti ní òun sọ̀rọ̀ sí Wasiu Ayinde pé ẹ kó tó ẹ̀yìn àfà ẹ bọ́lẹ̀ náà nígbà bàdá sórí yín burú ni olótú wọ̀ tún gbójú rẹ̀ pé yes sórí yín burú ni ẹ rí fídíò kan tó ṣe ń gbà yẹn pé sórí yín burú ní màláìka wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ màláìka wa ní ṣe ọ̀rọ̀ ẹni ilé mi ń kà kún pé òun gẹ́gẹ́gẹ́gẹ́ òun màláìka làwọ́ wọn bí ìyálà ya ẹnìkan dá gbogbo tó bá pọ̀ pera rẹ̀ kọ́kọ́ ojú sí òun lórí stéèjì tóun ti fẹ́ ṣeré kọ́ mọ́ bí wọn pé àbórí yín burú ni ẹ̀yin lẹ́ni káwọn afáwọn sọ̀kalẹ̀ sórí yín burú ni ṣé wọ́n tó stéèjì fáwọn afáà ni ebi ń tẹ́ ìjẹ̀lẹ̀ ń wáká ló fi ti pẹ́ ẹ̀dá aládùn apàtì ibi ìtàlẹ̀ fúlání ẹ̀dá aládùn òfò àfáà ṣe máa lọ sàdùn àpàtì àfáà ṣe dá aládùn àpàtì màláìka láwọn bọ́ìsì ó bò wọ́n ná tójú ti mú ni ábẹ́lẹ̀ ń tàṣe Wasiu Ayinde ẹni tọ́lọ́hun òbò ní sùúrù kankan tí wọ́n ti nà ọ́ bolẹ̀ ẹnu tí gbin Sekiu Shittu fi bú òrìṣà náà ló tún wá lọ gba gàrí o ibẹ̀ ló tún ti lọ gba gàrí ńlẹ̀ Wasiu Ayinde ibẹ̀ ní ti lọ ń gba búrẹ́dì Ọlọ́run ò kẹ́yìn ọmọ Akeugberu ìṣẹ̀gbẹ́ yín ẹ jòkó jẹ́ anítẹ̀tẹ̀ òpópó ti lómi ńlẹ̀ ẹ̀yin kọ́lẹ̀ ẹ̀fẹ̀nu ba Akeugbagold jẹ́ ọba tó kẹ́ ọba tó dáa ó ti mọ̀ Akeugbagold ti travel both all over the world. Experience is the best teacher. Ó ti meet different dignity people in the whole world. Ẹ̀yin tẹ́ wá dákan mọ̀ ẹ wá fẹ́ kẹ́ni tó ga ó wálẹ̀ ọ̀sán tó ti pọ́n lẹ̀ yóò máa lẹ̀ lóko
ẹni wọlá ìyá àti bàbá tó kẹ́ Akeugbagold tó bí tí wọ́n rẹ̀ títí tó fi dàgbà kó tó wá dolórúkọ nínú ayé tó kọ́ sọ̀rọ̀ níní lẹ́yìn fẹ́ nílẹ̀ ń ba tẹnìkan jẹ́ láti lórúkọ. Sekiu Shittu ba ayé àwọn èèyàn jẹ́ ni òun ló wá gbé analysis sì jáde ńsìn páwọn tó ń sọ̀rọ̀ fún ni wọ́n túbá àníṣe bí wọ́n ṣe ní ọsọ ọ̀rọ̀ lọ́sọ ọ̀rọ̀ lẹ́nìkan sọ tí wọ́n fún ní àwọ́dù ọ̀rọ̀ lọ́sọ lọ kàgbákò ó ní Sekiu Shaitan dẹni tí lé ògbà ọ̀nà ògbà mọ́ ti ń sáká ọ̀rọ̀ iná ni ọlọ́ta ò ní rorò kó pàbọn ìdà ò ní rorò kó pàkọ̀ àmákọ̀ tó bá fojú dìdà yóò fàya ni dẹ́ẹ̀dẹ́ ni wọ́n ń pè ní mìràwọ̀ lédè ègùn ìjọ wọn ìjọ òpùrọ́ ni o àtọmọ bàbá alálùkíńbà dúdú ẹ̀rí gbogbo nǹkan tó lọ kọ nípa Ẹ̀mí Adébárí Ọ̀kanlọ́mọ tó lọ kọ sí airport ó kọ sáwọn immigration ìgbà tí wọ́n yẹ̀ di gbogbo rẹ̀ wò wọ́n rí i pé irọ́ bansa ni sáwọn olórí ibú tí ń fún yín ní kálímọ̀ tẹ́ ń gbà náà ní àwọn abatẹnijẹ́ Àmùdá Yẹ́sùfù ní látùbọ̀tán ìdààmú dààbò yóò máa bá ọ yóò bọ́ tàwọn ọmọ ẹ wá wo lọ́yà olórí burúkú wọn tí wọ́n láwọn ní náà tó wà nílọrin lọ́yà olórí bútẹ́wé àtàrẹ òtí ìtàtà rẹ̀ dì látijọ́ yìí oversize shirt ní máa wọ̀ oversize suit ní máa wọ̀ Ọlọ́run fàlùbáríkà ṣiṣẹ́ rẹ̀ òun náà tó wá bọ́ síwájú sójú òtí ni yóò bọ́ sínú péjì ẹ̀ yóò máa kọ different write up ṣé lọ́yà tó níṣẹ́ lọ́yà tó ráàyè ṣé máa ṣe wọ́nranwọ̀nran báwọn ẹ wá gbogbo ẹjọ́ tí wọ́n gbá lọ́yà olórí burúkú useless imam yìí fún àwọn ìní kankan rí o àmọ́ támùdá bá bọ́ sórí kìíní òní ó fún yín lọ́jọ́ méjì yóò fún yín 24 hours 48 hours ọ̀rọ̀ rẹ̀ ò tiẹ̀ wá tà mọ́ òun kò wá jáde mọ́ toró rí pé kí ni wọ́n fẹ́ gbọ́ yẹn mo fi lọ látara Kaola gbogbo àwọn wèrè tó gbójúlé yìí àgbákò tí wọ́n ti bá wọn o ọ rí pé kò sẹ́ni tó jáde fún ọ àbí ta ló jáde fún ọ Nje Alhaja ni wọ́n mọ̀ wí dákú ẹkú ìyá ìsìdábà olórí ibùsẹ̀wájú pátẹ́kì ó wá dé ẹni ẹlọ́nkan ìkọ̀kọ̀ rẹ̀ ìkọ̀kọ̀ àti bàbá rẹ̀ ìwọ tí kọ̀kọ̀ tiẹ̀ ò dá àtúwárí ọ ní gbangba bírílù wọlé kò tó ṣẹ́jú méjì síbẹ̀ yẹn tiẹ̀ kọ́kọ́ mara ẹni ìjọ tí wọ́n mú ọmọ yẹn wá bá Kaola lọ́tẹ̀lì tí márìndọ̀tí adábí ń díá ọ̀gá jùbírílù tó mú jùbírílù wá kò tí ì désàlẹ̀ wọ́n ti wó lẹ́kùn ó ti di fà wọ́n ti kẹ́pọ̀n bó mú lè fìtìnà ti Ìbàdàn wọ́n ti na ìtàn Alhaja sókè Alhaja sọ̀kalẹ̀ lókè àràfà tán lẹ́rí tí ń tẹ fóònù ọmọ kékeré lọmọ yìí ju tálàjà ìfimú mọ́lẹ̀ ó gba ọmọ ẹyọ kan lára tiẹ̀ ó fi kún tilé àtìgbọ́ tí Sekiu Shittu ló lọ́ọ́ rọmọ ni àmọ́ la kó rò pé tí Sekiu bá ti fòun lẹ̀ òun ò ní fọkànbalẹ̀ àwọn èsè dọ̀tí inú ẹ̀sìn ni a máa kó bọ́ lójoojúmọ́ ni olórí bú àlìfúlání ọmọ Ìlọrin àwẹ̀mí látúntì kọjú sáwẹ̀mí báyìí o gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́ bùn lẹ̀ tẹ́ ń wá kí ládàá rẹ̀ ó lọ bá wọn ìyá yín nínú àwẹ̀ tẹ́ ń wá kí ládàá rẹ̀ ó lọ bá wọn bàbá tó bí yín lọ́mọ àwẹ̀ míì tó ti ń bọ̀ ẹ má ṣẹ̀bùn ló fò ẹ má ṣe oore yín ló fò ẹ wo àdúgbò yín wò tálíkà ò tán ládùúgbò yín ẹ gbé àwọn ẹrù yín sínú mọ́tò tó bá ṣe ráìsì ni ẹ rìn káàkiri ẹni ọkàn yín bá ti fún àdúrà yín ti gbà àlìfúlání ní kóòdì lára fóònù ń bẹ lára fóònù tẹ́yin náà mú lọ́wọ́ yìí ń bẹ lára tèmi yìí tó jẹ́ pé tẹ́ ẹ bá tàn kalẹ̀ strange number will never enter your phone line busy ni ó máa kọ kò sẹ́rí kò sọ̀rọ̀ ni o line busy ni ó máa kọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ dá arún mọ́jú tẹ́ ẹ lẹ́ fẹ́ pè wọlé busy ni ó máa kọ lórí line yín o àlìfúlání ẹni tó bá fẹ́ kí nọ́mbà rẹ̀ ó wọlé ní ń wọlé o wọ́n ti sọ lọ́dún tó lọ o ẹ wá wo lórí burúkú báyà kìtìpàn yìí ní kíní tó rí rọ́tọ́rọ́tọ́ bí ẹlẹ́dẹ̀ gan yìí olórí ibú náà látún fẹ́ lò fún prógráàmù lélẹ́yìí ó sì pariwo páwògò lọrin ẹ ti ẹ question rẹ ẹ fi monitoring sí ẹ gba special number special phone ẹ jẹ́ ó jẹ́ table phone téèyàn lè máa pè wọlé ẹ jẹ́ ó sinmi ti olórí burúkú Sẹ̀míyù Bàjáàjì nọ́mbà tí ń fún wa yìí àníyàn bá ti tẹ́ kalẹ̀ kò sí strange number tó máa wo orí fóònù èèyàn ayò gbà mí ni mi ò bá ṣàlàyé ibi tẹ́ lọ inú setting tẹ́ ti lọ tẹ́ kalẹ̀ àmọ́ ẹni tó ń bá ti ní contact tó ti save tẹ́ bá ti ń pè wọlé ní ó máa wọlé yóò tún wá ní kí wọ́n pariwo alájí mo ti ráyè pé wọlé lórí o ti pín náà wáyé látàrọ tí o mọ̀ yóò ní ìwò lọ tó wà ń bẹ̀ tún gbé fóònù fẹ́ni tó wà ń bẹ̀ ìwò àwòlọ́ tó wà ń bẹ̀ stage manage ni o n tó mú tó fi lọ jọ àwọn olórí burúkú Àmùdá Yẹ́sùfù àtàwọn Sekiu Shittu ni o ìgbà Sekiu Shittu náà ní kọ́yáyá gàmbàrí pé tí n bá ti pè ọ́ lémi mo ní kọ́ lọ bẹ́ẹ̀lì mọ́mù lọ́rin àmọ́ àwọn àfáà lọ́rin yòókù ọ̀bẹ̀ wọn stage manage ni o
ẹja jára wa o gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ń gbẹ́bùn kalẹ̀ bóyá ẹ ti ń tọrọ nǹkan tọ́lọ́run ò ṣe ọlá pẹ́bùn yín ò lọ bí tó yẹ kó lọ ní o àbẹ́yìn tọ́lọ́run ti ń ṣe fún bí ọlá ṣe wà bànà wà hàn ẹ̀rí pọ́lá ṣe wò dádúró lójú kan ni o èmi kàkà kí ẹni ọlọ́run ọlá ṣe wù mò ń jẹ mò ń mu nínú owó ọlá ṣe wù àbànà àmọ́ bàbá ẹ gba special phone number ẹ jẹ́ ká gbé kalẹ̀ ibẹ̀ ni ká máa pè sí tó bá ti lè jẹ́ table number table phone tí wọ́n ń recharge MTN gbé jáde àwọn Glo ń gbé jáde direct lẹ́lọ́ọ́ rà lọ́dọ̀ wọn tó bá wá tó bí mẹ́rin kalẹ̀ tí bá ń ríngì àmọ́ fóònù Seviu Bàjáàjì olórí burúkú àlìfúlání yìí ẹ̀bùn òní débi tẹ́bùn lọ o Àjọkẹ́ aláyà gbangba home destroyer wọ́n fẹ́ mọ lo daikọ́ fún wa ìwọ ló máa sọ fáwọn kọ́là ẹ pé tí wọ́n bá ti pè kí wọ́n mọ búyà kàsẹ́ẹ̀tì wọ́n á mọ búyà kàsẹ́ẹ̀tì wọ́n mọ ṣe pé Àjọkẹ́ ò gbẹnu tìbíìtì ọ̀gẹ̀dẹ̀ ni tó bá wá rí ìyá kẹsẹ́ẹ̀tì bẹ́ẹ̀ rí tó ń sọ nínú rẹ̀ pé màmá mi nìyá kẹsẹ́ẹ̀tì ìyá dáadáa nìyá kẹsẹ́ẹ̀tì ìwọ kọ́ lọ sọ fún wa ìyá wa nìyá kẹsẹ́ẹ̀tì ìyá tó dáa ìyá tí ò sí nídìí ààbò sí ìyá tí ò irin dọ̀tí kò ibà ń dúró nídìí ààbò sí kò sọ̀rọ̀ rí kó tún wá kó jẹ tí ìyá kẹsẹ́ẹ̀tì bá ń pọ̀n ọ́ ó rí pọ̀ tí kọjá ààyè rẹ ó rí pé kò tí ì bá burú lọ́wọ́ rẹ ni ìjọ tí ìyá kẹsẹ́ẹ̀tì bá ti bá burú lọ́wọ́ rẹ wọ́n tú ọjà lẹ́yìn rẹ nù. Àjọkẹ́ túlétúlé ìbòlẹ̀ wa bọ̀rọ̀ tẹ bẹ̀rẹ̀ sí kí ló dé tẹ ní starting tẹ wá ní finishing ìwọ ló launch ọ̀rọ̀ Alájà Kúdí ìbò lọ wá bá dé àbí ọkàn jẹ́ fọ́mátì fún POP olórí burúkú ọmọ àtòkò wa balẹ̀ jẹ́ ọmọ tí ò jẹ́yàn mo búra pẹ̀lú orúkọ Ọlọ́run mo fi tànẹ́bù Muhammad mo fi sì kejì rẹ̀ mo máa fẹ́ wo prógrámù POP kí n tiẹ̀ rí ọ̀rọ̀ mú bẹ́ẹ̀ tí n bá ti tán mo fi Ọlọ́run ọba tó ní mi tó ní ẹ̀mí mi mo fi jẹ́rìí ẹ̀ka tí mo ní kí n wo prógrámù POP àṣìṣì òsèénì ẹnìkan tiẹ̀ tún ní Gani òsèénì ní jẹ́ àmọ́ olórí burúkú kò lóko rẹ̀ ọmọ bàbá oníkórópọ̀n kan ò lóko tó dáa tí n bá ti wo prógrámù yẹn lọ báyìí níbi tó slow tó rìn mí láyà tó rìn mí lára dé ẹnà jẹjẹ kíwà ni wọn wá mú wọ ìwọ sí kóòtù ìgbà tí wọn ìwọ sí kóòtù wàláì mo sùn lọ ni mo láyọ̀ àwọn gógó data tí ò jẹ́ mi owó prógrámù ẹ̀ mọ́ nìyẹn ẹ rí i pé mi ò sọ̀rọ̀ kí n kó tiẹ̀ rí torí mi ò ní ìfarabalẹ̀ tó bẹ́ẹ̀ pé kéèyàn wọ́nranwọ̀nran èèyàn rán dandan ẹni bí ikún náà ní wá kún kiri kó wá jẹ́ pé prógrámù àṣìṣì ní jòkó ti pé mo fẹ́ mọ́ o lálàlàlàlà ẹ jẹ́ ká ẹrú mara rẹ̀ lẹ́rú o ẹ jẹ́ kí kìlọ̀ mara rẹ̀ ní kìlọ̀ kó mara ẹ̀ ní wọ́fà kíjó yìí ó má ṣe bí ọba o Yorùbá láwí fún ni kó tó dá ní àgbàjàkadì ní o Akeugbagold ìṣẹ́gbẹ́ yálà ya ẹnì kankan nínú yín o Kàfílátù Kaola àwọn ọmọlẹ̀ fìtínà ti Ìbàdàn ìwọ́gán ti rí pa àti wá gbó wá mọ́ àti wá fún ọ bí wọ́n bá tún wá bí ọ̀dà tó jáde wọ́n gbọ́dọ̀ bò lè jáde mọ́ wọ́n ti bà ọ́ níwọ̀ wọ́n lẹ́kọ̀ọ́ sinimá mi kọ́ onísìnà èèyàn ni ọ́ onísìnà ni ọmọ Ahmadu Fáyí tó gba ọkọ Mariam àbúrò rẹ̀ nígbà tí Sàráfà lọ tán ó gbọ́kọ àbúrò rẹ̀ wọ́n so yìgì wọ́n gbákùkù kẹ̀kẹ́ ẹ béèrè pé kí ló bo ló forí sánpọ́n sí ibi tó bá tún ti mú omi lẹ́tùn mọ́ ìgbà tó tún mú ọkọ àbúrò rẹ̀ ṣé Kàsímù àbí Kọ́símù ní pé tó rún ríyun ó pò kìkì rẹ̀ gbogbo ayé gbọ́ ó yá iṣó bá balẹ̀ iṣó pòórá ọkọ àbúrò rẹ̀ ọkọ Mariam tún ti pòórá mọ́ lọ́wọ́ àtúríyìn mọ́ o ó tún wá mú bàbá ìsìdábà onírùngbọ̀n yẹ̀wò kẹ́ ọmọ tó bá ṣe sìná lòtẹ́ẹ̀lì ńgbà náà ṣèkí òṣìtú ló bá kan ṣe sìná ní Àbújá ẹgbọ́ gbóyìn lẹ́gbọ́ wọn dẹ̀ lè ríra wọn tì àǹtí mi Kàfílà ibẹ̀ ló ti ní máa la ibẹ̀ ló ti gbá sákàrí jáde Kàfílà tó bá gbá okó mú báyìí okó dúró lọ́wọ́ rẹ̀ ju máikrófóònù lọ máikrófóònù wà sí tí Kàfílà bá gbá àsákàrí mú tí bá ń sa kà ó ju ti máikrófóònù kó ń fẹ́ ṣe wá sí lọ bàbá ńlá òṣèré orí ìtàgé ni Kàfílà o Kaola ògógó bò ọdún adé bò ìyá rẹ̀ bò lọ́nlọ́hùn Kàfílà ń ṣeré ju èṣèré orí ìtàgé ó ń kọ orin ju Sàní Adé lọ bọ́wọ́ rẹ̀ bá tẹ máikrófóònù bí ṣe ń gbárí kúrúkù tí ní ó máa kúrú mọ́ ní ó máa bẹ̀rẹ̀ mọ́ ẹni tó wàá jòkó nù tó lóun fẹ́ ṣe wá sí fún wa lórí sìná alátákàràbù sìná lẹ́nu Kàfílà ọmọ Ahmadu Fáyí lórí bú ọmọ àtòkò wa balẹ̀ jẹ́
ànígbà tó tún gbé Jibril wọlé ó yìn gbà náà kó ga ó látàǹpàkò ó nígbà ó láwo tó bá ti lò tó bá ti rí pé mílíkì ò jáde lára àwọn ọmọ ìmọ̀ omi lásán ní jáde yóò kàn tún fìdí ẹ̀ wọlé ó tún gbé pì tí ò bá lu ọkùnrin kó godo àní kò ìfọkùnrin lẹ́sẹ̀ ló bá gbá lọ́ọ̀yà mú ọwọ́ ba lọ́ọ̀yà gbogbo gbèsè tó san gbogbo gbèsè tí lọ́ọ̀yà san kìí ṣe kékeré fa àsìkò tí wọ́n mú wọ́n pe lọ́ọ̀yà kó wá jẹ́jọ́ fún kó wá gba kàfílà alẹ̀ látàrí kó dúró fún bàbá Akeugbagold yìí náà ló pe lọ́ọ̀yà alágúnmu àgúnmu náà rún ọṣẹ fún ọṣẹ èélá gbà tí lọ́ọ̀yà dé wọ́n bá sí ìdí han lọ́ọ̀yà pẹ̀sì ṣe rí tí lọ́ọ̀yà ń wò kíókíó bí constitution Nàìjíríà hàn ìwà burúkú ń bẹ lọ́wọ́ lọ́ọ̀yà náà tí kàfílà sí ìdí han lọ́ọ̀yà látàrí pé ẹjá ṣàlàyé bí kéèsì ṣe ń lọ lóòtẹ́ẹ̀lì àtowó tí lọ́ọ̀yà ó san fún owó kéèsì àtowó tí lọ́ọ̀yà gangan tí kàfílà ó san fún owó kéèsì fún lọ́ọ̀yà àtowó tí lọ́ọ̀yà ní ilé gbogbo ẹ̀ ní lọ́ọ̀yà fi san gbèsè tán ẹ̀gbọ́n gbà tó gbé kíní jáde tó ní owó mi tó wà lọ́wọ́ ẹ̀ máa rí pé mo gbà á owó mi tó wà lọ́wọ́ ẹ̀ máa rí pé ọ̀dọ̀yọ̀ ó gbé jáde pé òun lọ sí law school lẹ́nugu ìwọ́n tó yẹ kó ti máa fèsì panel kí wọ́n ti gbé ọ lọ sí LPDC kó lọ fèsì disciplinary committee tó ń bá àwọn lọ́ọ̀yà lójú jẹ́ ìwé ìyànrán dandan ẹni bí àwọn oníràhùn he èèyàn bí ìgbín ní ègbín Kafilatu Kaola umuli fìtínà ti Ìbàdàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni kò ṣe Akeugbagold ò ṣe é rí fín bàbá ìbímọ tó pọ̀ bẹ́ẹ̀ ni ara àwọn ọmọ bíbí bàbá yìí làwa yìí náà ó ti yẹ àwọn ọmọ àfẹnú bí tó jẹ́ pé àní gbà bàbá tí ń ṣe wáàsí rẹ̀ lọ́nà ọ̀tọ̀ tí ń gbègbè ayé rẹ̀ lọ́nà ọ̀tọ̀ tí ò lójú oorun bọ́mọ ó ṣe jẹ bíyàwó ó ṣe jẹ ní báká ẹ mú fídíò ẹyọ kan wá níbi tí bàbá Akeugbagold bá ti dá orúkọ ẹnìkan àbí tán ti lẹ òkú ọ̀rọ̀ mọ́yàn àmọ́ wáàsí tó bá ya ẹni tó bá ya bá ní Emir Adébárè Ọ̀kanlọ́mọ dẹ̀gbọ̀n ò ṣe é dá nìkan fa bàbá Koyumu I pay loyalty I remain loyal I greet you. Gbogbo mùsùlùmí akú múra àwẹ̀ yóò bá wa láyé yóò bá wa láyé àyèdẹ́ra ni ó ti bá wa ẹ má darun mọ́jú kẹ́lẹ́ ń pè sọ́dọ̀ àlìfùlání o bí ẹ ń sásìkò lófò ni o tó bá ti hàn discharge kò sí nọ́mbà tó máa wọlé àwọn tó bá fẹ́ kó ẹ̀bùn lọ àwọn ni ó wàá kó omi tí wọ́n bá ti kó tán ilé rẹ̀ náà ni wọ́n ń kó lọ o lẹ́ẹ̀fi rí torí rọ́tọ́rọ́tọ́ bí ẹlẹ́dẹ̀ gan ọmọ yẹ̀yẹ́